mo kí gbogbo àwa olólùfẹ́ ìkànnì ìròyìn fẹ́lifẹ́li online tv fún ti àsìkò yìí o wípé ẹ̀sìn ṣẹ̀ǹṣẹ̀ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lásìkò yìí lórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì níbi tí a ti máa mú àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti onírúurú ìwà alábì míì tájọ máa fi kẹ́kọ̀ọ́ kátólìjọ máa fi mọ ibi tí ayé ń yí lọ Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tó ní lọ́wọ́ ẹ jẹ́ kọjá lọ sí ìkejì lọ́hùn náà ti máa padà dé ẹ máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún lọ́rìí kìnìún. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí yín ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún wọ́n dára máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún báyìí o lọ́rìí kìnìún láti ìpínlẹ̀ Kaduna iléeṣẹ́ ọlọ́pàá òun náà ni wọ́n ti taari arábìnrin kan ò náà ti taari rẹ̀ síwájú ilé ẹjọ́ báyìí arábìnrin Abigail Victor ẹni ọdún 23 látàrí wípé ńṣe náà ló fi ọ̀bẹ ò ló fi gún ọ̀rẹ́kùnrin rẹ̀ lásìkò tó àti àwọn méjèèjì tí wọ́n ní fà á kájà gbọ́nmi sí omi òtó kan tó sì rí àríyànjiyàn wọn ní arábìnrin ọ̀hún ló ń gbé ní agbègbè Ongwan Sunday nípínlẹ̀ Kaduna gẹ́gẹ́ bí ilé ẹjọ́ bó ti ṣe fi lélẹ̀ o láti ẹnu tó jẹ́ ọlọ́pàá olùpẹ̀jọ́ Inspector Shidi Leo tó ń sọ di mímọ̀ níwájú ilé ẹjọ́ ní ọjọ́ oníṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ lọ́jọ́ 17 nínú oṣù karùn-ún tí a wà nínú ẹgbẹ́ Sabon Tasha nípínlẹ̀ Kaduna nílùú Kaduna gangan oníṣẹ́ rí arábìnrin ló jẹ́ pé ìfanfà ló ṣẹlẹ̀ láàrin òun àti ọ̀rẹ́kùnrin rẹ̀ tó sì fẹ̀sùn kan ọ̀rẹ́kùnrin ọ̀hún wípé ó ní àwọn tí ń bá dáfẹ́ kọ̀kọ̀ wípé ó ń fẹ́ obìnrin míì lẹ́yìn òun ó ní eléyìí gan náà ló mú kí arábìnrin ọ̀hún kó fa ìbínú yọ kó sì lọ́ọ́ fi ìbínú rẹ̀ tó lọ́ọ́ fa ọ̀bẹ yọ tí ó sì lọ́ọ́ fi mú ọ̀bẹ tó fi gún ọ̀rẹ́kùnrin rẹ̀ nígbà tí onídàájọ́ Ibrahim Emmanuel tí ó máa gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ òun náà ló wá ní kí wọ́n gba béèlì rẹ̀ pẹ̀lú $200,000 200,000 pẹ̀lú onídùúró méjì tí àwọn náà san irú iye bẹ́ẹ̀ wá sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 17 nínú oṣù kẹfà ọdún yìí tí ó tún mọ̀ tún ẹjọ́ rẹ̀ gbọ́ bóyá ló mọ̀ lọ lé ní o bóyá yóò sì kúkú wá padà sínú ọgbà ẹ̀wọ̀n látàrí pógún ọ̀rẹ́kùnrin rẹ̀ ẹ mọ̀ gbọ́ tó bá dìgbà náà. láti ìpínlẹ̀ Ondo ìṣẹ̀lẹ̀ eléyìí náà ló ṣẹlẹ̀ ní ìlú Ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo níbi àwọn oníwàhálà bíi kan ò bí wọ́n ṣe gbẹ̀mí lẹ́nu ọlọ́kadà kan tí wọ́n tún jí ọ̀kadà rẹ̀ gbé lọ wọ́n ní ó kọ ọmọkùnrin ọlọ́kadà ọ̀hún Nafisi Ibrahim náà wọ́n pé ó kọ rẹ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ nílùú Ọ̀rẹ́ níjọba ìbílẹ̀ Òdìgbò lọ́jọ́ ìṣẹ́gun tó kọjá lọ yìí nípínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde wọ́n ní ọjọ́ ìṣẹ́gun nìkan bíi aago 11:20 lálẹ́ òun náà ló jẹ́ pé arákùnrin ọ̀hún ṣe náà ló gbé èrò kan láti agbègbè Àlàáfíà nínú Ọ̀rẹ́ náà ni ò ní ibi tí ó ní kó gbé òun lọ sí wọn ṣùgbọ́n wà tí wọ́n fi dé ẹ̀bá àbí kan òun náà ló jẹ́ pé èrò eléyìí tó gbé lẹ́yìn ló ṣàkọlù sí ọlọ́kadà ọ̀hún látẹ̀yìn tó sì di pé tí wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ kódà wọ́n dù lọ́rùn ni o wọ́n lẹ́yìn tí wọ́n dù lọ́rùn tán náà ló jẹ́ pé wọ́n ti gbẹ̀mí lẹ́nu rẹ̀ wọ́n náà ló jẹ́ pé wọ́n jí ọ̀kadà rẹ̀ gbé lọ kódà ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo Ọláyínká Àyànládé ó ti fi ìdí ẹ̀ múlẹ̀ ó ní wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí rẹ̀ àti gbogbo àwọn táwọn wo irú wàhálà bí bẹ́ẹ̀ tèmọ́ DPO eléyìí tí ń bẹ ní agbègbè ọ̀hún ó náà wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí báyìí wípé wọ́n ṣe ìwádìí lórí rẹ̀ báyìí wọ́n ní ọgbà tán bá ti parí ìwádìí wọ́n fi àwọn amòòkùnṣèkà àwọn tọ́wọ́ bá tẹ̀ wọ́n sì taari wọn lọ síwájú ilé ẹjọ́ níbi tí wọ́n sì lọ gba ìdájọ́ òdodo ní báyìí nǹkan wọ́n ti yọ̀ǹda òkú ọmọkùnrin ọ̀hún wọ́n ti yọ̀ǹda rẹ̀ fún àwọn èèyàn rẹ̀ láti lọ filẹ̀ bò láṣìírí gẹ́gẹ́ bí mùsùlùmí. lákòótán láti ìpínlẹ̀ Àdámọ̀wá ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló tẹ arákùnrin kan eléyìí tí ń fi ẹrú pera rẹ̀ lọ́mọ níbo ti kó sí inú aṣọ obìnrin tó sì ń rìn règbèrègbè ilé ìjọsìn kan nípínlẹ̀ Àdámọ̀wá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe filéde wọn ní arákùnrin yìí ẹni ọdún 19 Muhammed Umaru òun náà ló jẹ́ pé ọwọ́ tẹ̀ ní agbègbè Àdámọ̀wá ọ̀hún tó lòun wá láti lópòpónà ìlú Àbújá sílùú Yólà òun náà ní ọwọ́ ti tẹ̀ nípínlẹ̀ Àdámọ̀wá wọn ní gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Àdámọ̀wá SP Sulaiman Ngoroje bó ti ṣe filéde lọ́jọ́ ọjọ́rú tó kọjá lọ yìí wípé àwọn èèyàn ilé ìjọsìn kan ní Lutheran Church of Christ
eléyìí tí ń bẹ ní ìpínlẹ̀ Adamawa òun náà ni wọ́n kọ́kọ́ fi ìròyìn léde látẹnu arábìnrin kan ṣùgbọ́n eléyìí tí ò fi orúkọ rẹ̀ léde wípé àwọn rí ọkùnrin ọ̀hún tí ń rìn ní règbèrègbè ilé ìjọsìn wọn làwọn tiẹ̀ kọ́kọ́ mọ̀ wípé ọkùnrin nígbà tó ti wọ aṣọ obìnrin wọn ìwà alábi tó fẹ́ wò náà ni kò tí ì yé èèyàn ó sì ń rìn règbèrègbè ilé ìjọsìn ọ̀hún wọn bí àwọn èèyàn ilé ìjọsìn bọ́ ti fi gbé tánu òun náà ni wọ́n ké sí iléeṣẹ́ ọlọ́pàá lóní pápápá tí wọ́n sì wáá fi kélé òfin gbé arákùnrin ọ̀hún ní báyìí arákùnrin náà ó ti ń bẹ lágọ̀ọ́ ọlọ́pàá nítorí lọ́bẹ̀ tẹ ìwà rọ́wọ́ tó fi di pé ó kó sí aṣọ obìnrin tó fi wá fẹ́ wù wá lábi lẹ́bàá ilé ìjọsìn yóò lọ́mọ rò ó lágọ̀ọ́ ọlọ́pàá. A ní eré jù báyìí lọ lórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv ẹ̀sùn bẹ́ẹ̀ tí ń darapọ̀ mọ́ wa Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tuntun mi lọ́mọ títí dìgbà míì tààtù máa pàdé ire àti àánú Olúwa ọba kó máa bẹ́ẹ̀ nìkan kan gbé ó dàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.